wá gbọ́ ṣíṣe àti má ṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Saturday, May 24 ọdún 2025 tá wà nú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kí ẹ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, nǹkan lè kún lọ́rùn yín lọ́jọ́ tòní, òyìnbóyìn lè gbalẹ̀ fún yín díẹ̀ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ máa nígbàgbọ́ pé bóyá tẹ́ bá bẹ́nìyàn kan tó súnmọ́ yín bí ọ̀rẹ́, àbálà súnmọ́ yín sọ̀rọ̀, bóyá ìyẹn lè jẹ́ kí ọkàn yín tún balẹ̀ pẹ̀sẹ̀ díẹ̀. Ó dára tí ẹ bá lè ṣe bẹ́ẹ̀, kò sí problem. Ẹ gbà láfíà láàyè lọ́jọ́ tòní kẹ́ báwọn èèyàn ṣe. Ẹ má jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ lénìí. Ẹ rẹra yín lẹ̀ kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ó ṣeé ṣe kí àwọn ìyípo padà rere kan kó dé bá ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára púpọ̀ látàrí pé kò ní tíṣòro púpọ̀ rẹpẹtẹ nínú ìgbésí ayé yín, pàápàá láàyè iṣẹ́ gan kò ní tí ìṣòro rárá. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé àwọn kan tó dàbí nǹkan tẹ́ fẹ́ mójútó lórí iṣẹ́, kẹ́ rí dájú pé mójútó wọn, àwọn táàsì kẹ́ rí dájú pé ẹ ṣe wọ́n láṣeyọrí lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ gbájúmọ́ṣẹ́, kẹ́ lè rere gbámú, ẹ free mind yín, kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. Kò wá dára láṣálẹ́ tòní kẹ́ sùn láì tọ́nà sùn rárá o. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ló ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, agbára kákà máa fún yín, ọpọlọ yín máa jí pépé, bẹ́ẹ̀ sì ni ara yín máa yá gágá dáadáa lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní àwọn pílánù tí ẹ ti ń make látijọ́ mẹ́ta, gbogbo ẹ̀ ti ń wá sí ìmúṣẹ, ó sì dàbí ìgbà pé inú yín ń dùn, ayọ̀ yín kún lórí àwọn nǹkan tí ẹ̀ ń gbà lérò tó ṣe pé Ọlọ́run ti bá yín ṣe, tó ti ń ṣe pẹ́rẹ́, tó ti ń wá sí ìmúṣẹ díẹ̀díẹ̀, tó yìí sì máa bí kí mójú yín dára púpọ̀ púpọ̀, ká jẹ́ kí inú yín dùn, káyọ̀ yín kún, kọ́kàn yín sì balẹ̀ pẹ̀sẹ̀, tó sì jẹ́ pé ìdùnnú yín gan á ràn àwọn tó rọ̀gbà yín ká gan lára. Kò dára kẹ́ sùn láì tọ́nà sùn lénìí, kò dára kẹ́ wáṣọ dúdú birimùlà tókè délẹ̀. Ẹ rí dájú pé ṣe dáadáa sáwọn ọmọdé lọ́jọ́ tòní látàrí kó dára púpọ̀. Jẹ bá sì lálàá kan lọ́jọ́ tòní, kẹ́ tètè yà kọ bí ara sí dára o, tòwó ṣeṣe kọ́pọ̀ yín lálàá lọ́jọ́ tòní. Aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá máa mú kanra dání tàbí tó bá máa mú kínú bí yín lọ́jọ́ tòní. Lówó ṣeṣe kí ìmọ̀lára yín kó rí bákan lọ́jọ́ tòní, káwọn kankan wà tẹ́ ẹ máa fẹ́ máa rò lọ́kàn, pàápàá láàyè iṣẹ́. Kẹ́ rí dájú pé ẹ tètè bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ tòní, kẹ́ lè tètè yanjú iṣẹ́, kẹ́ lè láǹfààní àti lo àkókò àti ìgbà ìrọ̀lẹ́ yìí pẹ̀lú olólùfẹ́ yín àtàwọn alásùnmọ́ yín lọ́jọ́ tòní. Àwọn kan tí ẹ bá plan ẹ̀ dáadáa, tẹ́ ṣe létòlétò, ẹ máa ṣàṣeyọrí o. Bẹ́ẹ̀ sì ni ó dára kẹ́ ṣe nǹkan yín ní ẹyọ ìjèjì, kò dára kẹ́ kórin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo lénìí, kò dára kẹ́ kán di bó ṣe yẹ lọ lórí ohunkóhun, ó dára kẹ́ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Ẹ gbọ́dọ̀ wọ aṣọ blue rárá lénìí, látàrí pé blue jẹ́ kọ́lọ̀ tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí, ṣùgbọ́n gbogbo aṣọ kọ́lọ̀ tó kù pátá lẹ lè wọ̀, kò sí wàhálà. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná rere Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe káwọn kùdìẹ̀kudiẹ kan fẹ́ wáyé lọ́jọ́ tòní, kí nǹkan dàbí ìgbà pé ó dára díẹ̀, kẹ́ rí ìdùnnú, kó tún dàbí ìgbà pé nǹkan kékeré kan ti fẹ́ ṣẹlẹ̀ tó tún rí bákan, pàápàá láàyè iṣẹ́. Tẹ́ bá máa borí challenges kan lè ní ọpọlọ pípé lẹ́ máa lò, kẹ́ sì rí dájú pé ẹ control ìmọ̀lára yín dáadáa, ẹ mọ́kàn balẹ̀, kí ẹ control ìbínú yín náà pẹ̀lú, kẹ́ má jẹ́ kí nǹkan kékeré kó tètè máa múnú bí yín rárá, ìyẹn ò ní dára rárá. Lénìí kò dára kí ẹ péjú níbi ìpéjọpọ̀, kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà, pàápàá tẹ́ bá mọ̀ pé ìwà comfortable níbẹ̀. Bẹ́ẹ̀ sì ni kò dára kẹ́ ẹ jà tàbí bá ẹnikẹ́ni fa fàǹfà.
ẹ mọ́kàn balẹ̀ pẹ̀sẹ̀ léni kẹ́ gbà láfíà láàyè ló dára. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ara yín máa yá gágá dáadáa lọ́jọ́ tòní, ẹ máa wà very active. Ó sì ṣeé ṣe kí ẹ láwọn kankan tí ẹ fẹ́ ṣe láwùjọ àwọn tó ṣe é pọ́njá lásùmọ́ yín. Ó dára kí ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn tó ṣe é pọ́ tọ́jọ́ mẹ́ta tẹ̀sí ríra lọ́jọ́ tòní láàrin àwọn mọ̀lẹ́bí àbáwọn alábàáṣe yín. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ kẹsì ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún dáadáa lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú àwọn ọmọlára yín lọ́jọ́ tòní. Pàápàá tẹ́ bá fẹ́ make decision, tẹ́ fẹ́ gbé ìgbésẹ̀ kan lọ́jọ́ tòní, ẹ rí dájú pé àwọn nǹkan tí ẹ̀ ń fìlì nínú ọkàn yín kò ṣàkóbá fáwọn nǹkan tẹ́ fẹ́ gbé ní ìgbésẹ̀ tó sì ṣe kókó fún yín lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní tí nǹkan kan bá dàbí ìgbà pé kò ń fún yín láì balẹ̀ ọkàn tàbí kó ń jẹ́ kọ́kàn yín dàrú, ẹ rí dájú pé ọpọlọ pípé báyìí ní kẹ́ ẹ lò láti fi mójútó. Bẹ́ẹ̀ sì ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yìí àbí nǹkan tó mú kọ́kàn yín pòrúurè ìgbọ̀nba àkókò péréte ló máa fi wáyé tí ò lè pẹ́ kẹ́sẹ̀ ńlẹ̀. Ẹ wulẹ̀ gbajúmọ́ṣẹ́ kẹlẹ̀ rere gbámú, ẹ free mind yín, gbogbo nǹkan máa padà rí bí ẹ ṣe ń fẹ́. Ẹ rí dájú pé wà positive, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lé ní pátá. Navy blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ẹ rí dájú pé ẹ motivate ara yín dáadáa lọ́jọ́ tòní kẹ́ ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ lórí àṣeyọrí lọ́jọ́ tòní lórí nǹkan tẹ́ ẹ fẹ́ fún dáadáa ìgbésí ayé yín. Tẹ́ bá lọ́pọlọ pípé tẹ́ sì ṣe nǹkan yín létòlétò lọ́jọ́ tòní, àwọn challenges èyíkéyìí tẹ́ bá wáyé tàbí tẹ́ bá kojú láàrin pé ẹ̀ ń wáṣeyọrí, ó ṣe ṣe kí ẹ borí rẹ̀ ní ìrọ̀rùn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ má jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ. Lénìí kẹrẹ́ra yín ńlẹ̀, ẹ gbà láfíà láàyè kí ẹ ti wá àkókò láti fi ṣe prayer lénìí dára. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ó ṣeé ṣe kọjọ́ tòní kó dàbí ìgbà pé àwọn challenges kéékèèké kan fẹ́ wáyé. Ó ṣeé ṣe káwọn èèyàn hùwà kan tó ṣe é kó máa múnú bí yín tàbí tí ó lè fẹ́ mú ọkàn yín bàjẹ́ díẹ̀ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní akitiyan àti ọpọlọ pípé lẹ máa lò láti fi mórí bọ́ nínú àwọn nǹkan wọ̀nyí. Ẹ mọ́kàn balẹ̀ pẹ̀sẹ̀, ẹ padà mórí bọ́ nínú rẹ̀. Ó dára kí ẹ wulẹ̀ distract ara yín lórí tẹ́ bá mọ́ṣẹ́ pẹ̀lú gbígbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lọ́jọ́ tòní. Ẹ wá free gangan láti káàkiri lọ́bikíbi láti lọ wá orí léèní, kò sí wàhálà. Ẹ gbìyànjú láti ṣàwọn kan tá mú kí ẹ wà láyọ̀, tá mú kí inú yín dùn lénìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe kí ọ̀pọ̀ yín kí ẹ fẹ́ máa ronú láròtúnrò láláì jẹ́ pé ẹ gẹ́tì ara yín dáadáa bí ìgbà pẹ́kọ̀ọ́ máa wà distracted lọ́jọ́ tòní. Bákan ẹ create time láti rí láti dáadáa lọ́jọ́ tòní. Gbogbo ìgbà náà kan ní iṣẹ́ ẹ ṣiṣẹ́ díẹ̀ kẹ́ wáyè láti sinmi lọ́jọ́ tòní. Àwọn nǹkan tó bá dàbí ìgbà kó máa stress yín ju bó ṣe yẹ lọ, ẹ má wulẹ̀ ṣe rárá. Ẹ wulẹ̀ ṣàwọn kan péréte láàyè iṣẹ́ lè ní ló dára. Kẹ́ sì rí dájú pé ẹ lákòókò àti ìgbọ́jọ́ tòní pẹ̀lú àwọn tó jẹ́ olólùfẹ́ yín àtàwọn alátùmọ̀ yín tí wọ́n á ṣe nǹkan tí á tún mú kí inú yín dùn káyọ̀ yín tún kún dáadáa. Ẹ ṣe nǹkan yín létòlétò, ẹ fọgbọ́n àtòyè tán lọ́wọ́ fún yín ṣe ohunkóhun. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ sì rẹra yín lẹ̀ pẹ̀lú. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tí ó dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ṣùgbọ́n kọ́lọ̀ yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára púpọ̀ fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, móòdù yín lè rí bákan lọ́jọ́ tòní o. Ṣíṣe kẹ́ máa kanra tàbí kó dàbí ìgbà pé nǹkan sún yín lónìí tàbí kẹ́kọ̀ọ́ máa complain nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín lásìkò yìí. Nǹkan lè dàbí ìgbà kó rí bákan lọ́jọ́ tòní. Ṣùgbọ́n o tẹ́ bá lè rí dájú pé àwọn ìròyìn yẹn ẹgbẹ́ kó lọ́kàn, àwọn èròǹgbà tí ó tẹ̀ ẹgbẹ́ kó lọ́kàn pátápátá, ẹ máa rí pé máa ní clarity tí ẹ sì máa rí ìdùnnú ní ìgbẹ̀yìn lọ́jọ́ tòní. Kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dára, ẹ free mind yín, ẹ wà positive, ẹ mú sùúrù lòkè, ẹ gbà láfíà láàyè ibikíbi tẹ́ bá wà.
purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lóra wo mi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ó ṣeé ṣe kí ẹ fèsì àwọn challenges kankan ní ọjọ́ tòní o tó sì lè jẹ́ kí ọkàn yín pòrúurú. Lọ́jọ́ tòní tẹ́ bá rí fàìbalẹ̀ ọkàn wáyé fún yín, ẹ lè bólólùfẹ́ yín kan sọ̀rọ̀ tàbí ẹni tẹ́ finú tán, àwọn yẹn máa tún bá yín sọ̀rọ̀ tó ṣe é pọpọlọ yín máa tún fi calm, tọkàn yín á tún fi balẹ̀. Ẹ relax kí ẹ fi ìgboyà ṣe ohunkóhun lénìí. Ẹ rí dájú pé ẹ control ara yín, kẹ́ control emotion yín pàápàá. Tẹ́ bá fẹ́ gbé ìgbésẹ̀, ẹ má jẹ́ kí ìmọ̀lára yín kó dàpọ̀ mọ́ ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti àwọn tó ṣe é pé wọ́n súnmọ́ yín tí wọ́n ń support yín, ẹ rí dájú pé ìbáṣepọ̀ yín túbọ̀ dánmọ́rán dáadáa. Lénìí sígè ẹ má ṣàṣejù lórí ohunkóhun. Ẹ ṣe àwọn nǹkan tá mú kí ni ìdùn káyọ̀ yín kún lénìí. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹrẹ̀ra yín lẹ̀kẹ́ tí ẹ sì wà positive minded lọ́jọ́ tòní dára. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.